wá lè jogún ohunkóhun tí aláàrùn àbọ́lọ́hún tó bá pèsè sílẹ̀ fún wa kó dìgbà tá a bá kú ká tó lè jogún ẹ̀ tá a lè gbàgbọ́ bẹ́ẹ̀. nígbà tó lè gbàgbọ́. àwọn èèyàn tó jẹ́ wípé tó bá jẹ́ pé ibìkan wà lóòótọ́ tó jẹ́ pé tó ń pè ní àlùjànnà tó jẹ́ pé tíyẹn bá débẹ̀ o ìgbádùn yìí nìkan ló wà ń bẹ̀. ṣé ẹrù pàwọn arábí wọn wá mọ̀ọ́mọ̀ wọn mú ẹ̀sìn Islam wá sọ́dọ̀ wa ni. kò possible. àwọn tó ṣe wípé ohun tó ń fojú àwọn baba ńlá wa rí àwọn tó yẹ kó wọn ò nífẹ̀ẹ́ ìran dúdú rárá bó ti wù kó mọ. ṣé inú love tó wá ní tó wá pọ̀ gan ló wá ṣẹ́kù tó wá dọ̀dọ̀ wa tó fi wá ní óyá wá gba Islam tó wọn bá mọ̀ pé lóòótọ́ àlùjànnà kan wà àbí heaven kan wà náà yẹn lọ bá yẹn wọn ò ní ever mú wá sọ́dọ̀ wa because títí di èní tá a bá tiẹ̀ sí láyé ńgbà tí wọ́n ṣe oríṣiríṣi sáwọn baba ńlá wa aṣáàrí nǹkan tó ń ṣe sí wa lénìí àrí nǹkan táwọn àwọn òyìnbó yìí ṣe lénìí àwọn UK aṣáàrí àrà tó ń fi wá dá lénìí àrí àrà tó ń lárúbáwá tó ń fi wá dá lénìí tí a bá tiẹ̀ fojú tí a bá sí láyé ńgbà tí wọ́n ṣe tó ń kó bàbá wa lẹ́rú ńgbà yẹn aṣáàrí ìhà tó ń kọ sí wa lénìí ṣé wọ́n á nífẹ̀ẹ́ wa lénìí ni àwọn ọmọ ṣé gbogbo àlùmọ́nì wa kan náà ti fẹ́ kó tán nílẹ̀ Yorùbá àbí ní Áfíríkà ni so lákòókò náà wọn ò nífẹ̀ẹ́ wa so tó túmọ̀ sí pé àìnífẹ̀ẹ́ wa yẹn anything tó bá mú wá fún yín tí ò bá ṣe pé wọ́n ní personal interest kan ní kọ́nà wọn ò ní wá fún yín anything kí ló fẹ́. message ló yẹ post. ok bá mi tilẹ̀kùn yẹn ẹ má bínú bá mi tilẹ̀kùn yẹn so ìyẹn báyẹn now mo fẹ́ fi yí àwọn èèyàn wá wípé wọ́n kàn ń ṣeré ni in the next 20 years kì má gẹ̀kúrú but in the next 20 years mo fẹ́ kẹ́ ẹ lọ kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó wà lẹ̀ Yorùbá lè ní ojú á máa tì wọ́n láti pera wọn ní mùsùlùmí ojú á máa tì ẹlòmíì láti jẹ́ orúkọ mùsùlùmí torí pé kí ni àwọn alálẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn tó ní ilẹ̀ Yorùbá wọ́n ti dìde wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ because Yorùbá sọ pé wọ́n ní tí rọ́bà lọ́lọ́gún ọdún ọjọ́ kan lò tó máa bá àwọn fúnra wọn kẹ̀rẹ́ tí wọ́n ní gbogbo ẹ̀sùn tá à ń sọ yìí náà wọ́n ti mọ̀ pé irú àsìkò báyìí máa wáyé wọ́n ti mọ̀ òun ló jẹ́ kó máa kọ́ sínú ìwé wọn àti kìíní àti kejì pé tó bá ti dàsìkò kan o ìyẹn náà pè lásìkò òpin ayé pé òpin ayé bá ti dé ẹ máa rí àwọn oríṣiríṣi àwọn èèyàn tó máa dìde tó máa tako nǹkan tó wà náà òwe yẹn it's just a calculation it's just because ẹ ti rí history has a way of repeating itself and gbogbo nǹkan táwọn rí tó ṣẹlẹ̀ lẹ́nìí it's not the first time òṣìṣẹ́ bá ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ thousands of gbogbo wa la mọ̀ pé ilé ayé ta wà yìí some of the people will believe that ilé ayé ta wà yìí ó bẹ̀rẹ̀ bí i 10,000 years ago 15,000 years ago ilé ayé ta wà yìí is as old as 4.5 billion years already so now things as